báwo ló sì wá níyàwó tó ní tọ́jú rẹ̀ ẹ wo Ànábì sallallahu alaihi wasallam sọ ni ibda bi nafsik thumma biman ta'ul kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú tọ́jú ara rẹ̀ náà máa náwó léra rẹ̀ lórí bàbá wọn kò lágbára láti tọ́jú ara rẹ̀ lẹ́yìn náà àwọn ẹni tọ́lọ̀ ní kọ́ máa tọ́jú tí wọ́n wà lábẹ́ rẹ̀ ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ nínú àdìsí mi Ànábì sallallahu alaihi wasallam ni ó tó ní ẹ̀ṣẹ̀ kéèyàn ó fẹni tí ọjọ́ ra yàn lórí rẹ̀ kọ́ máa tọ́jú kó fi wọ́n ra rè kó fi ìyàwó ẹ̀ ra rè kó fọmọ ẹ̀ ra rè ó tó lẹ́ṣẹ̀ ńlá tí àwọn èèyàn gbọ́ yìí rí ni tó fi wá jẹ́ pé lónìí wọ́n da gbogbo ẹ̀ lóbìnrin nígbà yà àwọn obìnrin ṣe wàhálà gan àwọn ẹlòmíín wà níbi tí wọ́n ti ń bẹ ẹ̀gẹ́ báyìí abẹ́ di àárọ̀ ni nítorí pé tó o bá bẹ ẹ̀gẹ́ pọ́npọ́n kan báyà ló tó gba wàzó méjì iye pọ́npọ́n mélòó láwọ̀ abẹ tá a fi lẹ́tọ̀ sí ẹgbẹ̀rún náírà ọmọ ń bẹ tí ó jẹun ìyá yìí náà jẹ àdéhùn ọkọ tí wọ́n tún ní yóò tún sọ pé gbọ́dọ̀ gbóúnjẹ fún àìjẹ́bẹ̀ òní jọ lọ bí sẹ́ẹ̀ má àbẹ́rẹ́ ẹ̀rí sẹ́ǹtì bí wó tó subhanallah alazim ẹni tí ò tọ́jú ẹyọ kan àtàwọn ọmọ tí wọ́n bí fún ó tún wá délé ọsọ kó n ti ẹ̀rọ ọmọ kan tó ń fẹ́ fẹ́ àbí kí ló rí sí wàláhì àdáhùn yẹn pọ̀ láyé o ẹ má fa àwọn obìnrin ráàlì torí jẹ́jẹ́jẹ́jẹ́ ni ọba jẹ́ ìyàwó ẹlòmíì ebi wọn náà lọ bẹ̀rẹ̀ sí ní tẹpẹlẹ mọ́ pé mi ní fẹ́ with me you have no problem máa take care àti pé pápá gan àwọn bàbá wa wọ́n fi àjẹ obìnrin sá ara àwọn bàbá yín gbà tí wọ́n fẹ́ tán gbogbo àwọn àwa yẹn Ọlọ́run ọba ọ̀fẹ́ ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run